wọ́n ṣe gbogbo ọ̀rọ̀ tí mo sọ tó yẹ pé mo bá parọ́ mọ́ wọn bí mo bá parọ́ bá mi Ọlọ́run tàbí mo parọ́ mọ́ Òṣùpá kéègùn lálùkọ́ àríkọ́ jẹ́ tèmi. àṣé lóòótọ́ ni pé àlàáfíà tálíkà irinṣẹ́ ló jẹ́ fólówó. àwọn Yorùbá tún sọ pé ẹgbẹ́ ẹyẹ lẹyẹ wọ́tọ̀. àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ní láti dìde sọ̀rọ̀ yìí kó tó diṣu atayanyan jù báyìí lọ. bí bàbá Kọ́lá Olóòtú torí bẹ́ẹ̀ gan-an lọ̀rọ̀ ti wọ́ wá. ẹni ọba bá rìn má fura sí ẹni afurasí mà ló gbà ká yẹra. ń gbìn débẹ̀ lórí ọ̀rọ̀ àáfàá Súnà àti Jamiu àmì Ọlọ́run àtòṣùpá Saheed. ta ló jẹ̀bi ta ló jàre? ẹ̀yin náà lẹ́ẹ̀dájọ́ ní comment section. ẹ farabalẹ̀ wo fídíò yìí tán pátápátá torí àwọn ènìyàn ti ń bu ẹ̀bi lu àáfàá Súnà. a jọ kọ́gbọ́n tó pọ̀ nínú fídíò yìí. ẹ farabalẹ̀ wò tán. níbo lọ̀rọ̀ ti bẹ̀rẹ̀? mò ń bọ̀ ná. ẹ jẹ́ n kọ́kọ́ mú ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ wá. ọ̀rọ̀ ń gbénú mi tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí. mò ń bọ̀ ná, ẹ má lọ bí kankan. bí mo ṣe rí kọ Alhaji King Dr. Saheed Òṣùpá Olúfẹ́mi Mátàgbàmọlẹ̀ ni wọ́n ní àáfàá Súnà mo fẹ́ kó jáde ti bàbá yìí. wọ́n ní mo fẹ́ kó jáde. ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò ṣeé mọ̀ jẹ́ odò ọba kò ṣeé rárí wọ̀ ni mo bá ṣe kí ni mo bá ṣe fídíò fún bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdàbánijà. fídíò yẹn trend. Alhaji Saheed Òṣùpá ti pè mí àwọn fídíò yẹn inú wọn dùn wọ́n ṣàdúrà fún mi. wọ́n ní àáfàá Súnà máa fún yẹn ní owó máa fún yẹn ní 500,000 naira. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n rò pé owó 500,000 tí Saheed Òṣùpá tó lóun ó fa àáfàá Súnà gan ló dájà lẹ̀. ìyẹn kọ́. ẹ farabalẹ̀ ẹ tí ì gbọ́ nǹkan kan. ẹ̀yin náà gbọ́n tá àáfàá Súnà sọ ń bí. ó ní Saheed Òṣùpá ló pè òun pé kó wò ó sọ̀rọ̀ sí Kọ́lá Olóòtú nígbà tíjà bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn méjèèjì. ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa gbọ́ mi lẹ́yọ kọ̀ọ̀kan bí mo ṣe ń yọ ọ́ bọ̀. ẹ mọ̀ pé ó ti wà láàrin Kọ́lá Olóòtú àáfàá Súnà Saheed Òṣùpá. wọ́n ní ọ̀rẹ́ ọ̀tá mi ni. Saheed Òṣùpá ti lo àáfàá Súnà láti tako Kọ́lá Olóòtú. kí wàá ní Jamiu àmì Ọlọ́run ṣe nígbà tó náà rí fídíò náà? ibẹ̀ gan-an wá ní ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀. ilé ayé nǹkan kì í inú ayé àfẹ̀ǹtí ọ̀bá mọ̀. ẹ já gbọ́n tí àáfàá Súnà ní Jamiu àmì Ọlọ́run ṣe lẹ́yìn ìgbà tó náà rí fídíò náà. ẹ má gbàgbé lẹ́yìn àáfàá Súnà ti kọ́kọ́ sọ wípé òun ni bàbá àmì Ọlọ́run tí í ṣe wípé kó tóó di pé òun mọ Saheed Òṣùpá gan lòun ti mọ Jamiu àmì Ọlọ́run tóun ti mọ bá a ṣe rúnnú ilé. ẹ já gbọ́n tí àáfàá Súnà ní Jamiu àmì Ọlọ́run ṣe kété tí fídíò náà trendy. mo ń bọ̀ ẹ má ì lọ ibì kankan àti ìdèbí à ń lọ àmẹ́yẹ bọ̀ lápò ni. ìmọ̀ pé àtìgbà yẹn gangan ni mo ti wà nínú àdánwò ayérayé. lóyìí ló dá wà lálẹ́ bí Shehu Jamiu àmì Ọlọ́run bó ṣe rí fídíò online. ẹni tí mo ẹsẹ̀ gẹrun fún ní ọjọ́ kẹta ọjọ́ yẹn kàkà kó pè mí sákìyèsí pé fídíò tó ṣe ó kù díẹ̀ káàtó. àmì Ọlọ́run pè mí wọ́n wá pe aláàánú mi ẹni tó jẹ́ pé tí mo bá ní any challenges ẹni màá lọ sunkún bá tí ó sì bá mi gbọ́ bùkátà yẹn aláàánú mi áńgẹ́lì mi ni. ó wá pe ẹni yẹn bí kò àmì Ọlọ́run ṣe wọlé báyìí wọ́n á gbé fún ọ pé Alhaji wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ sí ò fẹ́ bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe gbé fóònù yẹn sétí fóònù yẹn wá wà speaker bí àmì Ọlọ́run ṣe sọ fún yín pé àáfàá Súnà yẹn o ọmọ yẹn lè dànù mọ́jọ́ fọ́sẹ̀ yìí o lè dànù ṣé àmà mi yẹn gan kò mọ bó ṣe lè kọ́ọ̀tì fóònù yẹn tó yín mo ti gbọ́. ẹ wò ó àáfàá Súnà kòkù níbi tọ́rọ̀ dé yìí. ṣé ìmọ̀pá láàánú rẹ̀ ti ní ìní lé ọ dànù má wulẹ̀ sọ nǹkan kan wúwo lẹ́nu awówó. ẹ̀mọ́ tá àáfàá Súnà sí látàrí pọ́lálà póun rí Jamiu àmì Ọlọ́run lójú oorun òun. ilé gan ló wá dá wàhálà lẹ̀. àlá tó lá tó rọ́ fún Saheed Òṣùpá látàrí pó fẹ́ràn Saheed Òṣùpá òun gan ló wá fa wàhálà. ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé Saheed Òṣùpá ọmọ Jamiu àmì Ọlọ́run dáadáa. ìbá jẹ́ wípé àáfàá Súnà fi ṣe awo mọ̀sínú mọ̀síkùn ọ̀rọ̀ yóò ní débi tó dé.
ṣùgbọ́n látàrí pé bó ṣe fi ọ̀rọ̀ lọ Saheed Òṣùpá tó fọwọ́ ọ̀dọ̀ ẹ̀ pé n tí mo mọ̀ rí lójú oorun mi ni tọ̀rọ̀ ń tọ́ sọ tó dọ̀dọ̀ Jamiu Àmíọlọ́run látàrí Saheed Òṣùpá ìjà dìranto ìjà bẹ́ẹ̀lẹ̀. Saheed Òṣùpá náà ti wá reply ṣùgbọ́n kí n tó mú un tí Saheed Òṣùpá tó sọ wá ẹ̀já àjọ bìíra wa. Àwọn ibìkan náà wà tó jẹ́ pé Saheed Òṣùpá ó yẹ kó fi ṣàánú àáfàá Súnà ìsọtowó. Ẹ̀yin náà mọ̀ pé ńgbà tí ìjà òun àti Kọ́lá Olóòtú tìjà wọn parí ọ̀nà Saheed Òṣùpá ní nǹkan kan láti mú àáfàá Súnà lọ bá Kọ́lá Olóòtú pé kóun náà pé ọmọ mi ní kó parí ìjà. Torí pé téèyàn bá dáadáa Ọlọ́run ó tún dá kì í sì ṣe pà ń dájọ́ bí ò jẹ́ wípé káwa náà máa kọ́gbọ́n níbẹ̀. Torí pé àáfàá Súnà ó níbi tó ti jẹ̀bi lábala abẹ́hùn. Jamiu Àmíọlọ́run òun náà níbì kọ̀ọ̀kan tó náà tó jí pé ọmọ yìí súnmọ́ ojú olóore ẹ̀ gan lọ ó yẹ kó pé àáfàá Súnà èwo ló dẹ́wò yìí kò yẹ kó sọ̀rọ̀ sí Kọ́lá Olóòtú báhùn ọ̀yá wa rí mi lé kẹ̀sì jọ sọ kọjọ tán síbẹ̀. Bákan náà King Dr. Saheed Òṣùpá náà ń kọ́ àwọn náà ọmọ ìnífẹ̀ẹ́ yín àwọn ibìkan wà tó yẹ kẹ́ ẹ ti gbé lọ́wọ́ kó ń gan mọ̀ pé ìfẹ́ tóun ní sí ẹ̀yin náà ní sóhun. Kí n tó wá máa sọ̀rọ̀ lọ ẹjẹ́ àgbọ̀n tí Dr. Saheed Òṣùpá ẹjẹ́ àgbọ̀n tó fi kọ lórin kágbọ́n tó náà sọ nǹkan wà nú ayé wà nù nǹkan mò ń bọ̀ náà ẹ má ì lọ ibì kankan. ṣe múlẹ̀ olórí burúkú ò kí sọ̀rọ̀ olórí ire gbogbo aláàánú ò má jẹ́ pọ́nra ayé dọ́dọ̀ ẹ àkíyèsí tí mo wí yẹn pàtàkì ni ẹni tí iṣẹ́ tí àtẹ̀yàn tó jẹ́ pé ó ṣì ń ta wọ́n súnmọ́ wèrè ọ̀rẹ́ mi má bá wèrè ṣeré o látẹ̀lé lọ má ṣàánú wèrè kankan. mo sọ níbẹ̀rẹ̀ fídíò mi mo ní àlàáfíà tálíkà irinṣẹ́ olówó ni kí n tálíkà ń wá lọ́dọ̀ olówó. Ọlọ́run ní mọ́ múyàn hàn Ọlọ́run ní mọ́ gbèyàn ga Ọlọ́run ní mọ́ múyàn mọ̀yàn. Àáfàá Súnà ó nífẹ̀ẹ́ Saheed Òṣùpá lóòótọ́ ṣùgbọ́n ó kòkù kò mọ̀gbà tó yẹ kó dá ọmú ìyá rẹ̀ gbé ó tó di pọ́rọ̀ ìdí rántó débẹ̀ ló yẹ káàfàá Súnà ó ti yẹra kó mọ balẹ̀ ayé rẹ̀ lọ. Àwọn Yorùbá ní ẹgbẹ́ ẹyẹ lẹyẹ wọ́tọ̀ ṣàwáwù rẹ ni kó mọ bá ṣe. Ẹ̀yin olólùfẹ́ mi ọ̀rọ̀ yìí kẹnu kò sì ṣeé dá sí kò ṣeé dájọ́ kò sẹ́ńtà lè sọpọ́ jàre kò sẹ́ńtà lè kò sọpọ́ jẹ̀bi torí òǹkálukú náà ló níbi tó ti jàre ní ọ̀dọ̀ wọn. Òǹkálukú náà la sì sọ pé tá a bá tún fẹ́ máa wo ẹ̀bi tá a bá tún fẹ́ máa bu ẹ̀bi á tún bu ẹ̀bi náà lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́wọ́ bí ó ṣe pé káwọn àgbààgbà kí wọ́n dìde sọ̀rọ̀ yìí bí bàbá Kọ́lá Olóòtú tọ́rọ̀ kàn jùjùjù torí pé ibẹ̀ gan lọ̀rọ̀ ti dé wá wọ́n gbọ́dọ̀ dìde sọ̀rọ̀ yìí kí wọ́n mọ bí wọ́n ó ṣe paná aáwọ̀ tí ń ṣẹlẹ̀ yìí kó tó di pé yóò tún máa lọ jù báyìí lọ. Ẹ̀yin olólùfẹ́ mi kí lèrò tiyín lórí eléyìí ẹ má gbàgbé ẹ subscribe kẹ́ share fídíò náà.